Ohun tí mo mú wá lónìí ó yàtọ̀ díẹ̀ o. Ohun tí mo mú wá lónìí ó yàtọ̀ díẹ̀ sí ohun tá a ti máa ń mú wá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kì wá sí ìyàtọ̀ rẹpẹtẹ náà ńbẹ̀, ìyàtọ̀ díẹ̀ náà ni. Ọ̀nà tó gbà wá ni mo fi sọ pé ó yàtọ̀. Lénìí, àkànlò èdè kan wà tí mo ti máa ń gbọ́ lẹ́nu àwọn Yorùbá témi náà ti máa ń sọ. Tí mo bá gbọ́ ọ, mo mọ̀ ìtumọ̀ rẹ̀ díẹ̀ ṣùgbọ́n mi ò lè ṣe àlàyé ọ̀rínkínniwín nípa rẹ̀. Mo sì ti gbìyànjú àti bèrè lọ́wọ́ àwọn àgbààgbà atọ́nisọ́nà kan tí àwọn náà ò fẹ́ẹ̀ fi gbogbo ara mọ ìtumọ̀ rẹ̀. Ṣé ẹ sì mọ̀ wípé kò sí nǹkan kan nínú àṣà èdè Yorùbá yálà òwe, àkànlò èdè tàbí àṣàyàn ọ̀rọ̀ tí kò ní ìpìlẹ̀, tí kò ní bó ṣe ṣẹ̀ wá. Ìdí rèé tí mo fẹ́ fi ìbéèrè yìí sí etí ẹ̀yin olùgbọ́ wa torí mo gbàgbọ́ pé ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló sì jẹ́ àgbàlagbà, kódà ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ ọ̀dọ́ akẹgbẹ́ wa tàbí tó jẹ́ ọmọ kékeré. Ṣùgbọ́n tó jẹ́ pé ó nímọ̀ nípa nǹkan tí àwa là ń gbé yẹ̀wò jù wá lọ. Ṣé ẹ sì mọ̀ pé Yorùbá pòwe wọ́n ní ẹni tó mọ̀ yìí kò mọ tọ̀run, ẹni tó mọ ọ̀hún kò mèyí. Òhun ní máa ń mú kéèyàn parí pọ̀ láti jíròrò lórí nǹkan kan. Mo mọ̀ wípé irú àwọn nǹkan yìí náà ó wáyé tí a ní lè ṣe àlàyé ọ̀rínkínníwín nípa òwe tàbí àkànlò èdè kan tí a sì gbìyànjú àti lọ sọ fún àwọn ènìyàn tí wọ́n ń tọ́ wa sọ́nà tí àwọn náà tí ó pàkásọ lọ́dọ̀ tiwọn náà. Mo dẹ̀ mọ̀ wípé a gbọdọ̀ fojú payín rẹ́, a gbọdọ̀ sọ pé bóyá lẹ̀yin náà mọ̀ níjọ́ tá a bá sọ bẹ́ẹ̀ tàbí a bá tiẹ̀ rò bẹ́ẹ̀ níṣẹ́jú kan, ọjọ́ yẹn ni pé a ti ríra wa nù, a sì gbọdọ̀ ríra wa. Kí n má fi àkókò ṣòfò, Yorùbá máa ń sọ àkànlò èdè kan, wọ́n á ní imí olóyò. Tán bá fẹ́ lò ó, wọ́n á ní pé ó ti forí kómí olóyò, ó ti forí kómí olóyò. Mo mọ̀ wípé tán bá sọ Yorùbá yìí létí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké nígbà tá wà níléèwé pàyàmọ́rí tá a mọ̀ sí primary school. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ọmọ bá jẹ́ onípàǹlẹ̀ ọmọ tàbí ó jẹ́ ọmọ elétí ikògbọ́rọ̀ gẹ́gẹ́ bí èdè Yorùbá tán mọ́ ń sọ lékòó, aláìgbọràn ọmọ ni àwa máa ń pè é nílẹ̀ Yorùbá níhàyín, ní pàtàkì jùlọ ní Yorùbá Ọ̀yọ́ mọ́ Ìbàdàn, aláìgbọ́ràn. Ṣùgbọ́n ìgbà tí mo dékòó lọ́jọ́ kan, mo gbọ́ pé ẹnìkan sọ wípé elétí kò gbọ́rọ̀, bóyá Yorùbá Ìjẹ̀bú ni ká wá pè yẹn, bóyá Yorùbá Ìjẹ̀bú ni ká pè é tàbí Yorùbá Àwórì tàbí Yorùbá ìlú míì, bóyá Yorùbá Ẹ̀gbá, ní elétí kò gbọ́rọ̀ òhun ni wọ́n pè é níjọ́ tí mo wí yìí. Aláìgbọràn ni elétí kò gbọ́rọ̀. Ó dáa, kí ni mò ń gbìyànjú àti sọ? Tán bá ní èèyàn forí kómí olóyò, forí kómí olóyò, ẹ dákun ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ń máa mú wá lẹ́yọ kọ̀ọ̀kan ni nínú àwọn fídíò tá a fẹ́ ṣe ní lọ́tẹ̀ yìí. Mo ti kó wọn jọ. Imí olóyò gangan ni mo fẹ́ mọ̀ ìtumọ̀ rẹ̀. Ṣé ẹranko kan wà tí ń jẹ́ olóyò? Àbí nǹkan kan wà tí ń jẹ́ olóyò tó jẹ́ wípé téèyàn bá ti forí kómí ẹ̀, ó ti wọ wàhálà? Torí tán bá léèyàn forí kómí olóyò, ó túmọ̀ sí pé èèyàn ti dáràn, ó ti wọ wàhálà nù. Ṣùgbọ́n mo ní láti máa ṣe àlàyé ọ̀rínkínniwín
bí àkànlò èdè kọ̀ọ̀kan ṣe ṣẹ̀ ìtumọ̀ rẹ̀ gangan ní kíkún ní jègojègo. Ìdí rèé tí mo fi ń wádìí pé kí ní ń jẹ́ olóyò. Ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ tọ́ mi sọ́nà ní abẹ́ àríwísí tá a mọ̀ sí comment section. Ẹ ṣé gan, mo dúpẹ́ o. Bàbá Ayọ̀kẹ́lẹ́ lorúkọ mi.